Hello. Ẹ̀yin èèyàn mi, bí mo sọ fún wa pé bọ́bọ́ ṣe ń lọ, wọ́n máa jù wá fún yín. Ẹ ṣáà ti tẹ́tí lẹ́kọ̀ọ́ bẹ̀rẹ̀ jẹ́ bó ṣe ń lọ màmá jù wá. Bó ṣe ń lọ màmá jù wá. Agbára Ọlọ́run tí ayọ̀ láwọn máa gbọ́. Kábíyèsí, adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run. Ó ti padà sáàfin. Àṣé ìgbà tó fi wà ní unconscious tó sọ pé collapse. Wọ́n admit ẹ̀ sí hospital pé títorí pé Naomi ó ti sọ̀rọ̀ tó mú kí ó fi collapse tó fi rush sí hospital. Wọ́n ní wá dé ní àárọ̀ yìí. Wọ́n ní bó ṣe wọ ààfin. Àṣé pẹ̀lú bí yóò ṣe sọ yẹn Naomi. Wọ́n ní Naomi ti lọ kó gbogbo ẹrù ẹ̀. Ó kàn kó gbogbo ẹrù pátá, kò sẹ́ni tó dá dúró láàfin torí pé kábíyèsí ò sí nílé. Wọ́n ní kíni? Wọ́n ní tàwa rí báwọn olórí inú wọn ṣe ń dùn. Wàhálà ló kóra wọn sí. Ẹkún gbẹ̀yìn. So wọ́n ní bí kábíyèsí wọ́n ṣe wá sọ fún kábíyèsí pa. Naomi ó ti páàkì gbogbo ẹrù ẹ̀, ó ti lọ lóun ò gbáfin mọ́. Bá ṣe gbọ́ allegedly ni o. Wọ́n ní lóun ò gbáfin mọ́ pé ó ti lọ, ó ti ṣe gbá, ó ti ṣàwọ̀. Wọ́n ní bí kábíyèsí ṣe turn back pé ya àwọn entourage ó ya Àkúrẹ́ yá. Wọ́n ní bí wọ́n ṣe sọ pé wọ́n ṣe wá lọ ni. Wọ́n ní ibi tí kábíyèsí wọ́n ló kọ́kọ́ bọ́lẹ̀ kíákíá. Wọ́n ti wá sọ pé ó bọ́lẹ̀ náà. Wọ́n ló lọ mú nǹkan nílé tó padà. Wọ́n ní before you know it, àwọn olórí wọn ti pera wọn jọ. Wọ́n ní kábíyèsí ò gbọdọ̀ lọ. Wọ́n tẹ bá ráriwo orí burúkú tó ń parí. Wọ́n ní náà bá pariwo pé láíláí kábíyèsí bí Naomi ṣe lọ yẹn ẹ jẹ́ kó máa lọ. Àwọn ò sí ẹ̀fẹ̀. Wọ́n ní wọ́n máa ń pariwo bí àwọn ará oko. Wọ́n ní wọ́n kàwé, àwọn educated illiterate. Òun ni wọ́n. Wọ́n ní bó ṣe wá ń ṣe bíi ti ará oko wọ́n ti ẹgbẹ́nu ọ̀nà iléèwé kọjá. Wọ́n ní bó ṣe bẹ̀rẹ̀ sí ní pariwo kábíyèsí kì í ṣe bí ní lọ mú Naomi, ní lọ mú wá. Naomi ò gbọdọ̀ wá. Nǹkan tí Naomi fún ìjẹ yẹn kíní kan gbádà kò dùn. Àwọn ò ní gbà pé Naomi ò ní wá sáàfin mọ́. Wọ́n ní àwọn yẹ̀yẹ́ náà tù. Wọ́n ní bí kábíyèsí kàn ṣe pé Governor Adeleke ni pé Naomi má tún ti gbé ìṣe míì dé o. Wọ́n ní Naomi ti páàkì kúrò láàfin nígbà tó wọn ò sí nílé yìí o. Wọ́n ní Adeleke pé Governor Adeleke wà ní what? Kí ló dé tí Naomi ṣe irú kan bẹ́ẹ̀? Pé Naomi ṣe òun. Wọ́n ní Naomi ti ṣe òun. Wọ́n ní Governor wá sọ pé Naomi ṣe òun. Báwo ló ṣe máa kúrò láàfin tí ó sọ fọ́kẹ́? Kí ló dé tí ò fi gbọ́rọ̀ sọ́kẹ́ lẹ́nu? Pé gbádà kò dùn. Wọ́n ní nǹkan tó ti bí Governor nínú nìyẹn pé Governor Adeleke Naomi àwa ṣe bẹ́ẹ̀. Kò tiẹ̀ jẹ́ káwọn ti rí nǹkan kan gbọ́. Ó dẹ̀ páàkì pé àwọn bínú sí pé Adeleke Governor yẹn bínú sí. Ṣùgbọ́n okay, no problem kó yá. Pé kí ló dé fà á ṣe lóun fẹ́ lọ sí òun lọ sí Àkúrẹ́ báyìí. Ó ní okay pé àwọn máa pàdé ńbẹ̀ pé kán jọ lọ. Bàbá yẹn wá ní kó má worry pé ìsídà kó jẹ́ pé wọ́n máa pàdé ńbẹ̀ kóun wá bá pé kó máa lọ pé àwọn àjọ wọn bó ṣe fẹ́ pàdé lọ sí Àkúrẹ́ lọ rí Naomi. Wọ́n ní kò jù bẹ́ẹ̀ lọ o. Wọ́n ní bí kábíyèsí ṣe lọ sí dé Àkúrẹ́ nìyẹn. Pé wọ́n ní by the way pé wọ́n ní ṣe ni kábíyèsí pé Naomi fóònù ó ríǹgì bẹ̀t kò gbé. Wọ́n ló pé kò gbé. Wọ́n nígbà tó wá dé ààfin wọ́n dé Àkúrẹ́. Naomi wá sọ pé kábíyèsí kò sọ́gbọ́n tẹ máa dá o. Òun ò ní lọ padà sí ààfin yẹn mọ́. Wọ́n ní kábíyèsí wá sọ pé ṣé ìwọ ni o fẹ́ òun àbí òun ló fẹ́ ẹ? Pé láyé pé àwọn máa padà sí Àkúrẹ́. So wọ́n ṣà ní
wọ́n sọ pé wọ́n ń dúró de Adeleke kó wá bá Naomi sọ̀rọ̀ nítorí pé Adeleke sọ pé sídákì wọ́n jọ pàdé ọ̀ọ́kọ̀ wọn bá ọ̀ọ́kọ̀ dúró de o pé ìkan àṣà ṣe kan nù. Wọ́n ní wọ́n dúró de Adeleke kó wá láti wá bá Naomi sọ̀rọ̀. Ẹ̀yin èèyàn mọ̀ pé kíní tí Naomi wọ́n ní tó bá súnyàn kan ògiri pé ló bá turn back nǹkan kí nǹkan tó bá rí ló máa fi hàn àwọn ẹni tó le. Wọ́n wá sọ pé ṣé bí Naomi ṣe ṣe gẹ́gẹ́ bá ṣe sọ tẹ́lẹ̀ pé ṣé a máa blame Naomi ni àbí a ní blame? Kí ni kábíyèsí fẹ́ try láti ṣe? Gbogbo èèyàn a ti ranjú lẹ̀ o, a dẹ̀ ti la etí wa lẹ̀ ká wá wo idán tó fẹ́ dá ká wá wo idán tí ó fẹ́ ṣẹlẹ̀ láàfin. Ṣé kábíyèsí kò sí kí ni àìtí ìsọ̀tán? Kí ni nǹkan tí ò tí ti ẹnu wa jáde? Kí ni opinion tá à ti sọ? Kí ni oríṣiríṣi ọ̀rọ̀ tá ti fi wé ọ̀rọ̀ nípa pé kí kábíyèsí kó release Naomi kó lọ sí Àkúrẹ́ kó lọ rest. Eléyìí lágbára o. Ìyá Naomi kí lẹ̀ ṣe? Wọ́n ní ìyá Naomi. Ó jẹ́ mi ní ìyá Naomi. Mo máa lọ sí Àkúrẹ́ yìí. Ẹ máa lọ sí ààfin yẹn. Máa lọ sí Ilé-Ifẹ̀ o. Ṣé nǹkan tó bá máa gbà òun la máa fún? Torí kọ́mọ mi lè rí ibi jókòó, kó lè rí ibi jókòó ní àná. Àjọ lọ máa fẹ́ kábíyèsí yẹn. Ṣé kábíyèsí sọ pé tipátipù kò ní? Àjọ máa débẹ̀. Torí mo ṣe sọ fún ẹ̀yin èèyàn wa pé nǹkan tó máa wà nínú ẹ̀fà ó jèjì lọ. Kì í ṣe gbogbo nǹkan tá à ń gbọ́ àbí gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ láàfin gbogbo ẹ̀ là ń gbọ́. Irọ́ ni o. Gbogbo ìta ń gbọ́ ó ju ìta ń sọ fún wa lọ. Torí ìwọ̀nba ìta rí gbọ́ òun ni la fi ń sọ. Ṣùgbọ́n wọ́n ní nǹkan tó ń bẹ wọ́n ní wíríwíri ṣẹlẹ̀ ní ààfin yẹn o. Ẹ má fojú kékeré wò ó. Wọ́n ní lérèfé ni àwọn nǹkan tó bá rá àwọn ìjìnlẹ̀ míì tán máa sọ tó jẹ́ pé kì í ṣe gbogbo ìgbà la máa ń sọ jáde. Ọ̀rọ̀ pọ̀ ó kì í bẹ̀. Náà bá ní ṣe ni Naomi o pé ó sọ fún kábíyèsí pé wọ́n ní ṣàmọ́ pé ó láìkí kábíyèsí kò ń gbọ́ kábíyèsí lẹ́nu. Anything ibi tí kábíyèsí bá ní kó jókòó ló máa jókòó sí. Tí kábíyèsí bá gbomi sí lẹ́nu tó bá ní má gbé mi o, ibẹ̀ náà ló máa bá omi náà ẹnu Naomi. Ṣé a máa sọ pé Naomi ṣàṣejù? Naomi ò ṣàṣejù. Ọ̀rọ̀ kábíyèsí ló fà. Ẹ̀jẹ̀ ṣebí ó dìgbà náà nù. Ṣèbọ́ ló ti kúrò láàfin. Ṣèbó máa padà. Bóyá Adeleke máa bá wa sọ fún Naomi o wípé ìwọ tó sọ pé ẹ̀rù ń bà ẹ jẹ́ ká jọ lọ máa gbé ààfin ká wá wo ẹni tó máa disturb again láàfin. Bóyá nǹkan tí Adeleke máa sọ fún nìyẹn torí kò tiẹ̀ yé wa. Ẹ rí pé idán ń lọ lórí ìta mẹ́ta. Bí kábíyèsí ṣe máa pàṣẹ fún Naomi ò bóyá ó mọ̀ pé ìjọba làṣẹ ọkọ èdè ni. Naomi lè fìfẹ́ sọ pé ó dà jẹ́ kí n lọ. Bẹ́ẹ̀ báwo ni iṣu mẹ́ta odidi iṣu mẹ́ta kó iṣu mẹ́ta lẹ̀ báwo lórí méjì tí ò ní dọ́gba mọ́ra wọn? Ṣé ìrù kan wà níbì kan ṣá? Orí méjì a máa wà níbì kan abẹ́ mọ̀. So báwo ni iṣu mẹ́ta ṣe fẹ́ dọ́gba tó máa sọ pé káwọn kó lẹ̀ tó máa fi dọ́gba? Kò lè possible. Ṣó yé wa? Àwọn ẹ̀rín pa mi. Drama ńlá mà lélẹ́yìí tó wà nílẹ̀. Drama tí kábíyèsí lọ mú Naomi padà. Ẹlẹ́ẹ̀kẹta lélẹ́yìí o. Kábíyèsí ní àfọ̀rí rí pé gbogbo oògùn wọn ti sún kó àwọn olórí wẹ́wẹ́wẹ́, olórí túláàsì, olórí counterfeit, àwọn olórí tipátipá. Oògùn wọn ti sún kó. Ẹ wo bọ́n ṣe ń ṣe ẹlẹ́yà káàkiri. Ẹ̀yin èèyàn mi jàre tó ṣẹlẹ̀ ń kẹjọ.
Mo ní tó bá ti jáde báyìí, wọ́n máa wọ́n sí wa létí. Wọ́n máa wọ́n sí wa létí. Ẹ rí gbàrà ni mi rí rí. Mo rórí ológbò látẹ̀. Ẹ rí pé ó funny. A máa gbé gbogbo ẹ̀ wá fún yín. Etí tẹ fi ń gbọ́ wa kò ní di. Ọwọ́ tẹ fi ń bá wa subscribe. Ìrere lẹ́ máa fi ọwọ́ náà gbé nǹkan rẹ̀ ṣe. Bẹ́ẹ̀ ni, mo ní sáré wá fi eléyìí tó wa létí. Kẹ́ tún mọ bó ṣe ń lọ. Tí Naomi bá ti dé sí ààfin, a tún yẹ kẹ́ ẹ gbọ́. Kò ní sú wa, kò ní rẹ̀ wá. Etí yín lẹ́ fi máa gbọ́ nǹkan rẹ̀ láyọ̀. Bó bá ṣe ń wà, máa jẹ́ kẹ́ ẹ gbọ́ ṣeun ẹ̀yin èèyàn mi. Àwọn èèyàn mi tó sẹ́lẹ̀ ń kẹ́jọ. Àwọn èèyàn mi tó mọ WhatsApp. Àwọn mi tó ní etí ìgbọ́ tó ń gbọ́ nǹkan tó dára. Ẹ ṣé o. Dáadáa ni Ọlọ́run máa ṣe fún wa. A ní ṣubú dànù. A ní gbọ́ sí ìbànújẹ́ o. Èsì ayọ̀ lẹ máa gbọ́ o. Jésù Olúwa wa. Amen. Ẹ ṣé bẹ́ẹ̀ ṣe ń bá a tẹ̀. Ẹ bá subscribe, kẹ́ ẹ bá share, kẹ́ ẹ bá like. Ẹ ṣé gan. Ẹ ṣé ń tẹ́tí sí wa. Bye.